àwọn Jésù pọ̀ oníranran torí pé ká má máa wíru kọ́ má máa wíru o. Èmi ò sọ̀rọ̀ Jésù tó bẹ́ẹ̀ nínú àwọn ìwé ẹ̀sìn mìíràn. Jésù Kristi ti Násárẹ́tì tí a kọ nínú Bíbélì, òun ni a rán mi láti fi hàn yín. Òun ni ẹni tí èmi gbàgbọ́, òun ni ẹni tí ó gba ọkàn mi là. Bàbá wa tí ń bẹ lọ́run, kó ní fún orúkọ rẹ̀, rán ọ̀rọ̀ rẹ̀ sí wa lẹ́ẹ̀kan sí. Jẹ́ kára àánú gbà. Olúwa àwọn olúwa lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ṣe odidi oore fún àwọn àyànfẹ́ rẹ̀. Jẹ́ kí àwọn tí iye wọn ra, jẹ́ kí wọ́n rí ìyè nínú rẹ̀, kí wọ́n rí ọgbọ́n nínú wọ Kristi tí ń ṣe ọgbọ́n rẹ̀. Àwọn tí wọ́n jẹ́ aláìlera àti aláìlágbára tí ẹ̀ṣẹ̀ ti sọ ayé wọn di jákujáku, jẹ́ kí agbára rẹ̀ kó dá wọn nídè lónìí, kí wọ́n rí ìmọ́lẹ̀ ìrere ológo, kí wọ́n sì di alágbára lórí gbogbo àwọn ìpẹ́ẹ̀rẹ̀ òkùnkùn ìjọba ayé tó ń dà wọ́n láàmú. Ṣé wọ́n ní aláṣẹ lórí ẹ̀sìn, kí gbogbo ògo kó jẹ́ tiwọ Ọlọ́run, kí wọ́n ní àjọṣepọ̀ tó gún mọ́nà pẹ̀lú rẹ̀. Àdúpẹ́ torí pé o ti gbọ́ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ kí a wo ògo ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Ògo títóbi ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Nínú ìwé Tímótì kìíní orí 3 ní ẹsẹ̀ 16, ibẹ̀ ni ògo Kristi mìíràn wà. A fẹ́ fi hàn yín pé Jésù Kristi ti Násárẹ́tì jẹ́ Ọlọ́run tó farahàn nínú ènìyàn. Jésù Kristi ti Násárẹ́tì. Ẹ máa kíyèsí gbólóhùn ọ̀rọ̀ tá à ń lò. Àwọn Jésù pọ̀ oníranran, ṣùgbọ́n Jésù tẹ́mi ń wàásù rẹ̀, Jésù Kristi ti Násárẹ́tì tí a kọ nípa rẹ̀ nínú ìwé mímọ́. Torí pé ká má máa wíru kọ́ má máa wíru o. Èmi ò sọ̀rọ̀ Jésù tó ń bẹ nínú àwọn ìwé ẹ̀sìn mìíràn. Jésù Kristi ti Násárẹ́tì tí a kọ nínú Bíbélì, òun ni a rán mi láti fi hàn yín. Torí òun ni ẹni tí èmi gbàgbọ́, òun ni ẹni tí ó gba ọkàn mi là. Òun ni ẹni náà tí ó gbé mi ró. Òun ni ẹni náà tí mo ní ní ayé yìí. Òun nìkan náà ni mo ní ní ọ̀run. Jésù Kristi yìí, òun ló rán mi níṣẹ́. Bẹ́ẹ̀ ni, a fẹ́ fi hàn yín nínú ìwé mímọ́ pé Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run ni, ó sì di ènìyàn. Èyí ni ìpìlẹ̀ òtítọ́ tí a fi hàn Pétérù tó jẹ́wọ́ rẹ̀ ní ìrere Mátíù orí 16 ẹsẹ̀ 16. Nígbà tí Jésù ń pé ẹ̀yin ọmọ ẹ̀yìn mi, kí lẹ̀ ń fi mí pè? Pétérù nawọ́, ó ní mo mọ ẹni tí ìwọ ṣe. Ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Ọba ògo sọ fún Pétérù wípé ẹ̀jẹ̀ àtẹran ara kọ́ ló fi hàn. Ìtumọ̀ ni wípé kì í ṣe torí pé o mọ èdè Hébérù tàbí pé o mọ èdè Gíríkì tàbí pé o kẹ́kọ̀ọ́ o wá nímọ̀ òye ìjìnlẹ̀, ìní òye yìí fi yé ẹ. Nínú ara láti ní àwọn òye ìmọ̀ dìnkùdìnkù. Ọpọlọ yìí la fi ń kàwé. Ẹ̀mí mímọ́ ní fi àdìtú ọ̀rọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run àyàn, kì í ṣe lílóye èdè. Bẹ́ẹ̀ gbogbo èyí gbọ́dọ̀ yé yín, ó gbọ́dọ̀ yé yín. Jẹ́ á ka ìwé mímọ́ Tímótì kìíní orí 3 ẹsẹ̀ 16. Tímótì kìíní orí 3 ẹsẹ̀ 16. Ó ní láì sí iyèméjì, títóbi ni ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Tí mo fẹ́ fi hàn yín nìyẹn. Títóbi ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Ògo títóbi ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Ògo Kristi bí ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Ẹni tí a fi hàn nínú ara, tí a dá láre nínú ẹ̀mí, tí àwọn áńgẹ́lì rí,
tí a wàásù rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè, tí a gbàgbọ́ nínú ayé, tí a gbà sókè sínú ògo. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ yìí nínú àyà wa. Ẹ kọ́kọ́ kíyèsí pé ó ní láìsí iyèméjì. Ìyẹn ni pé tá a bá ń sọ̀rọ̀ pé Jésù Kristi Ọlọ́run ni, kò sáríyànjiyàn ń bẹ. Atótónu kò nítumọ̀. Ìfapájánú ẹnikẹ́ni ìrégbè ni. Ó sì kọjá tí ọpọlọ èèyàn lè ṣàwárí ẹ̀. Gbogbo àríyànjiyàn lórí ẹ̀ kò nítumọ̀. Ó wá sọ pé títóbi ni ó ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Títóbi ni ó ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Ìyẹn ni wípé tí a bá sọ ohun ìjìnlẹ̀ nínú ìwé mímọ́, ní tó túmọ̀ sí ni àṣírí Ọlọ́run. Tí ẹ bá gbọ́ tí ìwé máa sọ pé ohun ìjìnlẹ̀ ni èyí, yẹn ni pé àṣírí Ọlọ́run tó jẹ́ wípé ìmọ̀ sáyẹ́ǹsì tó bá débẹ̀ òfò ni ó mú bọ̀. Tẹ́ ẹ bá gbé sí ọpọlọ débẹ̀ yóò dàrú. Àṣírí Ọlọ́run kò ṣeé mọ̀ àfi tọ́lọ́run fúnra ara ẹ̀ tọ́làṣírí ẹ̀ bá tú. Ìní ohun ìjìnlẹ̀ ní àdìtú Olódùmarè, ní tí Ọlọ́run fúnra rẹ̀ dì, tí ò sí ẹni tó lè tú àfi tóun fúnra rẹ̀ bá tú. Nígbà tá a wá pè ní àṣírí yẹn pé ohun ìjìnlẹ̀ ni, nísinsìnyí ó ti wá di àṣírí tó di tọ́rọ́ fún káyé. Yẹn ni pé ó ti di àṣírí tó ti wà lójú táyé, ó ti wà ń gbangba fún gbogbo èèyàn láti rí. Tí ẹ̀mí mímọ́ bá ti mú òye yẹn wá sínú ọkàn ẹni. Èmi mọ àṣírí mi ò sí láyé nígbà tí ó ṣẹlẹ̀. Ẹlòmíà ní kí ló dé tí ìwọ ọmọkùnrin ń sọ̀rọ̀ báyìí, tí ò ń sọ̀rọ̀ Bíbélì bí ẹni pé ó wà ń bẹ ńgbà tí wọ́n kọ. Ṣé bàbá rẹ ló kọ Bíbélì ni? Bàbá mi ò ló kọ Bíbélì, bàbá mi ayé ọmọ kankan pa ẹ̀. Ṣùgbọ́n a ti fi hàn nípasẹ̀ ẹ̀mí mímọ́. Ó wá sọ nípa títóbi ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Kí ni ìwà bí Ọlọ́run? Ohun yẹn gan ni kókó ìgbàgbọ́ wa. Ọ̀wọ̀ àti àròjinlẹ̀ wa pé Ọlọ́run di ènìyàn. Yẹn ni pé a rí Ọlọ́run bí ènìyàn, ẹlẹ́ran ara bíi tiwa, nínú àgọ́ ara tí Ọlọ́run ti ká lára rẹ̀ ṣe fún. Ọlọ́run fún Kristi ní àgọ́ ara tí àwa ènìyàn ẹlẹ́ṣẹ̀ ń gbé wọ̀. Bẹ́ẹ̀ ni pé Jésù gbérú àgọ́ tèmi gbé wọ̀ yìí, ó gbé wọ̀. Àgọ́ ara níbi tí ẹ̀jẹ̀ àtomi ẹran ara tó ti ń sàn. Àgọ́ ara tébi máa ń pa. Àgọ́ ara tó ńgbẹ máa ń gbẹ. Àgọ́ ara tó jẹ́ pé téèyàn bá rìn yọ́ rẹ̀, téèyàn bá rìn yọ́ làágùn. Ọlọ́run èé làágùn, kéré Ọlọ́run èé sùn. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wọnú àgọ́ ara yìí, Jésù Kristi Ọlọ́run sùn. Ebi pa, òǹgbẹ gbẹ, ó rìn ọ̀rẹ́. Wọ́n fẹ́ pa, ó sá fún wọn. Pé Ọlọ́run di èèyàn, ó farahàn nínú àgọ́ ènìyàn. Àwa dá láre nípa ti ẹ̀mí. Ìyẹn ni pé ìdáláre Kristi farahàn nígbà tó rìn nínú ayé yìí, tó sọ pé ọmọ Ọlọ́run lòun, kò sì sísọ. Kì í ṣe pé ìsọkúsọ ló sọ. Àwọn áńgẹ́lì rí, yẹn ni pé àwọn áńgẹ́lì ni wọ́n kọ́kọ́ kí Jésù káàbọ̀ sí ayé. Bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n kọ́kọ́ fi ògo fún Ọlọ́run. Àwọn ni wọ́n kọ́kọ́ yin Ọlọ́run Baba nínú ẹwà ìwà mímọ́ rẹ̀. Àwọn áńgẹ́lì ni wọ́n ṣe ìránṣẹ́ fún nígbà tí
à ń dán wò látọwọ́ ẹ̀mí èṣù ní aginjù. Àwọn áńgẹ́lì yìí náà ni wọ́n ń sọ̀rọ̀ kóríyá fún, tí wọ́n ń gbà á níyànjú nínú ọgbà Gẹ́stímánì pé àwọn áńgẹ́lì rí Kristi yìí náà ni a wá ń wàásù fún àwọn kèfèrí, nítorí wípé kì í kàn ṣe pé ó wá láti mú ìwé mímọ́ ṣẹ nìkan ni, ṣùgbọ́n ó wá láti mú kí àánú Ọlọ́run kó di tọ́rọ́ fọ́nkálé fún gbogbo ènìyàn, pàápàá fún àwọn èèyàn kèfèrí láti gba ọmọ Ọlọ́run gbọ́. Títí di ìsinyìí ni à ń wàásù ìrere fáwọn kèfèrí ní àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ní pé èèwọ̀ ni wọn ò gbọ́dọ̀ rí Bíbélì ń bẹ. Ọba Ògo ó rán àwọn oníṣẹ́ rẹ̀ síbẹ̀. Ní àwọn ààfin tó jẹ́ pé èèwọ̀ ni wọn ò gbọ́dọ̀ rí Bíbélì ń bẹ, Bíbélì ń wọ bẹ́ẹ̀. Ọba Ògo rán ọ̀rọ̀ ìrere àlàáfíà yìí sí àwọn èèyàn wọ̀nyí nínú kútú wọn. Kí là ń pè ní kútú? Nínú ẹ̀wọ̀n tí wọ́n fi ra wọn sí. Ténìyàn bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sínú kútú tó bá kọ́lé, á fẹ́ mọ fẹ́ǹsì rẹ̀ kọ̀ọ̀kan ru. Èèyàn náà ní sáfún lè ẹlẹgbẹ́ rẹ̀. Pé nínú ìlàkàkà pé wọ́n fẹ́ dáàbò bo ra wọn, wọ́n fẹ́ dáàbò bo àwọn ọmọ wọn, wọ́n fẹ́ káwọn ọmọ wọn gba Jésù, inú kútú ẹ̀sìn tí wọ́n sọ ọmọ wọn sí. Jésù olùgbàlà a sì ń wàásù ìrere Kristi fún àwọn ọmọ wọn. Ọmọ wọn lè gbàgbọ́ kọ́ sákò olú wọn kọ́ lọ lú mi òmíì lọ ti sáyé, ṣùgbọ́n òótọ́ ni wípé àti gbọ́mọ wọn là. Pé a sì ń gbà á gbọ́ nínú ayé, ó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn ń kọ̀. Ẹgbẹ́ mi sọ ń jọrọ Jésù wo lẹ́ ń sọ, kí ni kankan bó lọ ni, òun náà lẹ pè lọ́lọ́, òun náà lẹ tún pè lọ́mọ Ọlọ́run, òun náà lẹ tún pè lálùfẹ́. Ẹ kó rádaràda yín kó jà. Bí àwọn kan ti ń sọ pé ẹ kó rádaràda yín kó yẹn, làwọn kan ń gbà ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ́gbàá ẹlẹ́gbàá títí di ọ̀la làwọn èèyàn máa gba Jésù. Ó wá ní pé a gbà á sí ògo, yẹn ni pé Jésù Kristi nígbà tó kú tán tí ó jíǹde, ó gòkèrè ọ̀run láti jókòó sí orí ìtẹ́ agbára ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Àyànfẹ́, ohun tí à ń jẹ́ kó yé ẹni wípé Jésù Kristi ó wá sáyé láti wá gbénú àgọ́ ènìyàn. Ó sì jẹ, ó mu, ó rìn pẹ̀lú àwa èèyàn, ó ṣe bí èèyàn, ó sì ṣe bí Ọlọ́run. Ó kú lórí igi àgbélébù asín. Ọba Ògo jíǹde, ó gòkèrè ọ̀run. Jẹ́ a gbàdúrà. Ọba àwọn ọba, èyí ni òtítọ́. Títóbi ohun ìjìnlẹ̀ tọlọ́run pé Ọlọ́run dèèyàn. A tún ti jẹ́rìí rẹ̀. Bàbá máa fa àwọn ọkàn wá sọ́dọ̀ Kristi. Jẹ́ wọ́n máa gbàgbọ́. Jẹ́ kí ìhìnrere ọ̀rọ̀ ìhìnrere yìí kó wọ inú kútú táwọn èèyàn fira wọn sí. Ìwọ Ọlọ́run tí a ò lè dí lọ́wọ́, kó o sì gbà wọ́n là. Gbà wọ́n là tọmọtọmọ, gbà wọ́n là tẹ̀yìntẹ̀yìn inú wọn. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.